Africa Content TV. Lọ́jọ́rọ̀ ni ọ̀làdúnjọ́rọ̀ ni olóyìn. Mo ń ṣiṣẹ́ mo ń tẹpá mọ́ṣẹ́ ọlọ́wọ́n bá kó fàlùbárí kà sí. Gbogbo ṣiṣẹ́ láyé mi ọlọ́wọ́n bá kó bá ń fàlùbárí kà sí. Ṣẹ̀wọ̀n tó bá ṣiṣẹ́ kékeré gbogbo wọn kí wọ́n rere tó pọ̀ jẹ ni. Àwọn kan bẹ Àlàó Adékúnlé àwọn kan bẹ wọ́n lágbá wọn lé ẹsẹ̀ wọn kọ́ sí ọwọ́. Wọ́n mú wa wọ́n mọ̀ gbí wọ́n lágbá wọn rògbò. Wọ́n tún ń bá láàrú wọn kárí wọlé.